Odùduwà Republic àdúrà òmìnira adé. Òmìnira adé o, ìyà yìí ti pọ̀jù fún wa. Orílẹ̀-èdè mi àdúrà òmìnira adé. Orílẹ̀-èdè mi àdúrà torí ìyà yìí ti pọ̀jù. Odùduwà Republic àdúrà òmìnira adé. Ká fọwọ́sowọ́pọ̀ gbogbo ọmọ Yorùbá kó lè ṣe iṣẹ́. Odùduwà ó dúró Àmọ̀tẹ́kùn fìdí múlẹ̀. Ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ gbogbo ọmọ Yorùbá kó lè ṣe iṣẹ́. Odùduwà ó dúró Àmọ̀tẹ́kùn fìdí múlẹ̀. Orílẹ̀-èdè mi á dúró torí ìyà yìí ti pọ̀jù. Odùduwà Republic àdúrà òmìnira adé. Torí bí wọ́n wá lọ lógún ọdún o, ọjọ́ kan ló tó ń bá. Ìyà tó jọmọ fọjọ́ pípẹ́ bí ọ̀pọ̀ ọmọ ṣíwọ́ lẹ́yìn ọmọ. Orílẹ̀-èdè mi àdúrà torí ìyà yìí ti pọ̀jù. Odùduwà Republic àdúrà òmìnira adé. Mo kí gbogbo ẹ̀yin àgbààgbà àti gbogbo aláàtò tí ó wà ní ìdí gbígbé àṣà àti ìṣe ọmọ kóòtù òjíire lárugẹ. Ní pàápàá jùlọ gbogbo àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ takuntakun tí à ń rí àti ní abẹ́lẹ̀ kí orílẹ̀-èdè Odùduwà ìyẹn Odùduwà Republic lè dúró. Ẹ ṣeun gan ni ọlọ́dún tó mọ àrè á dìyín mú. Àwọn alálẹ̀ á kí yín lẹ́yìn. Olódùmarè á gbé gbogbo àṣẹ tèdùmarè. Ẹ jẹ́ kí gbogbo wa fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú gbígbé orílẹ̀-èdè Odùduwà kalẹ̀. Orílẹ̀-èdè Odùduwà ní ìrètí tí a ní gẹ́gẹ́ bí ìran Yorùbá láti dé ibi tí ọkàn wa ń fẹ́. Bí a bá wo ìyà tí ó ti ń jẹ àwa ìran Yorùbá bọ̀ látẹ̀yìn, a ó rí wípé ìyà yìí pọ̀ tó bẹ́ẹ̀ tí à ń gbé ìgbé ayé ẹrú ní orílẹ̀-èdè tí a pè ní tiwa. Kò sí àǹfààní tí ó péye láti dé ibi àṣẹ ní orílẹ̀-èdè tí a pè ní tiwa yìí. Ikú ìyà, ikú ẹ̀sín, ìpakúpa ni wọ́n ń pa àwọn ọmọ Yorùbá tí ó bá ń fi òtítọ́ inú ṣe iṣẹ́ rẹ̀. Ǹjẹ́ ó wá dára kí ọmọ ẹlẹ́ran kí ó máa jẹgun? Ṣé ó dára bí kí ọmọ aláṣọ kí ó máa wọ àkísà? Ǹjẹ́ ó sunwọ̀n kí ọmọ onílé kí ó máa gbé ẹ̀yìn odi? Ẹ jẹ́ kí a rò ó kí a má bàa fi ohun tí a fẹ́ jẹ bà ohun tí a fẹ́ jẹ jẹ́. Kí a má ta ara wa dànù kí iṣẹ́ àwọn baba ńlá wa tí ó ti lọ ó má bàa parun. Kí ìran wa tí ó ń bọ̀ lẹ́yìn kí ó lè máa sọ nípa tiwa wípé a ṣe ìwọ̀n tí a lè ṣe. Ẹ jẹ́ kí a fi ara wa ṣe òṣùṣù ọwọ̀ kí a dira wa mú nítorí pé àìkọ́wọ́rìn ejò ní jẹ ọmọ ejò níyà. Bí ọ̀ká bá ṣáájú tí sèbé tẹ̀lé tí paramọ́lẹ̀ àti òjòlá ń wọ́ ruru tẹ̀lé wọn lẹ́yìn, kò ní sí ẹ̀dá kan tí ó lè fi igi na ọmọ ejò kankan pa láàrin wọn. Ìṣẹ̀dá Yorùbá ni ó dára jù nínú ìwà àti ìṣe. Yorùbá ní àpọ́nlé, bẹ́ẹ̀ ni wọ́n ń bọ̀wọ̀ fún àgbà. Ìṣẹ̀dá tí ó ní ààtò ni ìṣẹ̀dá tí Elédùà fi Yorùbá ṣe. Bí ọkùnrin bá jí ní òwúrọ̀ ní ilẹ̀ kóòtù òjíire, a dọ̀bálẹ̀ gbalaja a kí àwọn òbí rẹ̀. Bẹ́ẹ̀ ni bí ọmọbìnrin bá jí, a fi orókún méjèèjì kúnlẹ̀ a kí àwọn òbí rẹ̀. Àṣà tí ó wuyì ni àṣà wa, ẹ jẹ́ ká gbé àṣà wa lárugẹ. Ẹ jọ̀wọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà ní ìdí ètò yìí kí Odùduwà Republic ó lè dúró. Mo
mò ń bẹ̀ yín ní orúkọ Olódùmarè. Mò ń bẹ̀ yín ní orúkọ àwọn baba ńlá wa tí wọ́n ti ṣiṣẹ́ takuntakun ṣáájú wa. Ẹ jẹ́ kí a fi inú kan ṣe é. Ẹ má jẹ́ kí a gba ìbọ̀dè ti ara wa. Ẹ má jẹ́ kí a fi àyè sílẹ̀ fún alamí láàrin wa. Mo wá fẹ́ sọ ọ́ báyìí wípé tí a bá wá rí ẹnikẹ́ni nínú ìgbìmọ̀ yìí tí ó fẹ́ gba àbọ̀dè tí ọmọ Yorùbá tàbí tí ó ń ṣe ojú àwọn ọ̀tá nínú ìgbìmọ̀ dídá Odùduwà Republic sílẹ̀, kírú ẹni báyìí ó rí ìjà Ṣàngó ẹ máa pé àṣẹ. Àṣẹ. Kí ó rí ìjà Ṣàngànná ẹ pé àṣẹ. Àṣẹ. Kí ó rí ti Ọbàtálá ẹ pé àṣẹ. Àṣẹ. Kí ó wá rí ti Èṣù Ọ̀dàrà onílé oríta ẹ pé àṣẹ. Àṣẹ. Ẹ jẹ́ ká fi inú kan ṣe. Ẹ jẹ́ ká jìjà yìí tọkàntọkàn. Kí àwọn alálẹ̀ kó lè fi gbogbo ọwọ́ sí i. Kí wọ́n lè fi gbogbo ọkàn wọn sí i. Kí wọ́n lè bá wa rin ìrìn àjò náà láṣẹ Elédùmarè. Orílẹ̀-èdè mi á dúró torí ìyà ayé ti pọ̀jù. Odùduwà Republic á dúró, òmìnira á dé. Orílẹ̀-èdè mi á dúró torí ìyà ayé ti pọ̀jù. Odùduwà Republic á dúró, òmìnira á dé. I want to use this opportunity to welcome our great leader, the leader of Eastern Security, in the person of Mazi Nnamdi Kanu of Ahmadiyya. December 10,111 days from on parade.
Ibibison. Anama. Akwa mwema kibono. Mfrère Mériota pour son sein. Quand frère foot, il a mis côté Eastern Region. Eastern Region, mais Ibibio Mami, Anna Mami, Oran Mami, Efik Mami, Ibo Mami, Ijo Mami, Ikwele Mami, Ogoni Mami, Afra Vilon. In his own dialect. Officer Bara, you are welcome. The commander of Bayelsa State. Thank you. Iso. 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 Iso kmo imi okmo fa. Olua. Mi oyori obo mi baro rere. Eastern Region bo. Suwombo. Bayelsa bo. Mi oyori omogumi. One Eastern Region yonku. One bo sembo digine me ne pagabomini. Komotor bigamo. Kriano gumi krimi, yano gumi krimi mi. Krimi yano gumi krimi murume. So many wapagabo. Make your jog me don't want ohe. Aba de ujakide. Tolu ye nene choketache. Echi bo, echi gala, echi belu, echi TV o chakawa de mengini. Tolu Eastern Region agwaju jaunde. Gyojo amomaye mene. ẹ̀yin yẹn wá ní akẹyìn ẹ̀kalẹ̀ ẹ káàbọ̀ sí orí ètò lónìí ẹ kú ojú ìwòran gbogbo ẹ̀yin tí ẹ ti wà ní ojú agbágbé akí gbogbo yẹn pátá ẹ̀yin tẹ́ wà lórí rédíò lónìí ẹ lè láǹfààní láti gbọ́ wa torí à ń ṣe nǹkan kan lórí rédíò yẹn torí náà ẹ lè láǹfààní láti gbọ́ wa lónìí ẹ kọjá sí orí Facebook kí a lè máa gbádùn ara wa ń bẹ̀ Ìjìnlẹ̀ FM wọ́n ní ẹ kú ètò ẹ̀ṣẹ̀ púpọ̀ adémẹ́fun ọ̀ṣunṣemí lórí Azeez wọ́n ní ẹ káàbọ̀ sórí ètò Bánkọ́lé Fatima Ẹniọlá àwọn wò wá Ìjìnlẹ̀ FM wọ́n ní kẹ́pẹ́ wá fún advertisement Julius Abiodun ọmọṣèkejì akínyìn ẹ̀kalẹ̀ Princess Tíọ̀rẹ́ Kọ̀yà ẹ̀kan ní ẹ̀kọ́ ètò sà rántí Olúkọ̀gá akínyìn Abọ́ládé Ọláìtàn ẹ̀ṣẹ̀un púpọ̀ wọ́n ní evening everyone Búsàrì Ìdòwú wọ́n ní akú ìsinmi òní olóòtú ẹ káàbọ̀ sórí ètò Olúbùnmi Olóyèdè Ayílẹ̀ká akínyìn ẹ̀kú ojú ìwòran lónìí Abọ́ládé Ọláìtàn ẹ̀ṣẹ̀un púpọ̀ akínyìn ẹ káàbọ̀ sí orí ètò Ìjìnlẹ̀ FM wọ́n ní kẹgbẹ́ jíngù wa o ẹgbẹ́ jíngù wa subscribe to our YouTube channel Adeleke Ganiat Taofik Yekini Nasty Ayomi Babatunde Ọlárẹ̀wájú Taofik Yekini
Umar Farouk Jiwon, Sunday Clean, Ìjìnlẹ̀ FM, àkí gbogbo yín pátá. Wọ́n ní call us for Juice Plus. Visit this page on Facebook for your clothes and shoes. Divine Amas. Bẹ́ẹ̀ ni tí ẹ bá fẹ́ ra aṣọ àti bàtà, ẹ kàn sí Divine Amas. Sidikatu Ogudola, wọ́n ní ẹ kálẹ̀ olóòtú, ẹ kú ètò. Sunday Klein Ale. Okay, if the Biafra are ready, let them start their fights. Maybe that time we go get sense when Fulani start to kill us for our house one by one. God bless you, sir. Ọlá Ọmọládé púpọ̀ Àtàndá, ẹ̀ṣẹ̀ púpọ̀ ní ẹ̀ka lẹ́tọ̀ fìkẹ́ kínní, wọ́n ní olóòtú ẹ̀ka àbọ̀ sórí ètò, ẹ̀ṣẹ̀ púpọ̀ ẹ̀yin èèyàn wa. Mo lérò pé àti rí ohun tí a nà sí ojú agbágbé, òun náà ni ẹ. Mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ wa lónìí. Ẹ jọ̀ọ́, ṣé ayé ló ń ṣe wá ní nílẹ̀ Yorùbá àbí àwa fúnra ara wa gan lakọ̀mọ́mọ́ ń ṣera wa nílẹ̀ Yorùbá? Ìbéèrè ńlá tí mo fẹ́ kí a bira wa lónìí lélẹ̀. Salawudeen Bashir Ọláìdé, ẹ kú ètò ọpọlọ yín kò ní jọba láṣẹ Ìdùmarè, àmì àṣẹ Ọlọ́run Ọba. Mo béèrè ìbéèrè yìí lọ́wọ́ wa lónìí wípé ta ló ń ṣe wá? Ṣé àwa là ń ṣe ayé ni àbí ayé ló mọ̀ọ́mọ̀ ń ṣe wá? Ìbéèrè ńlá tí mo fẹ́ kí a bira wa lónìí lélẹ́yìí nílẹ̀ Yorùbá, gbogbo ọmọ Yorùbá pátá, ẹ jẹ́ ká jókòó ká pe àrò àti ọ̀dọ̀fínú wa. Gbogbo aláti rí ohun tí a nà sí ojú agbágbé. Àwọn Biafra wọ́n ti ṣetán o. Àwa náà la dẹ̀ sọ wípé àwa là ń set pace. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n béèrè lọ́wọ́ wa ná, pace wo là ń set báyìí? Àwọn ọba wa wọn ò balẹ̀ nǹkan kan mọ́. Àwọn ìjòyè wọn ò jẹ́ kí nǹkan kan ó yé wọn mọ́. Kò sí nǹkan kan tó yé àwọn ìjòyè wa mọ́. Bẹ́ẹ̀ ni àwọn bọ̀rọ̀kìnní láwùjọ wọn ò dá òkìní gan mọ̀ yàtọ̀ sí abẹ́rẹ́. Kí ló wá dé? Ta la ṣẹ̀? Ta ló ṣẹ̀ wá? Ta ló sìn wá débi tá a bára wa dé? Níbo la ń bọ́nà lọ? Níbo la fẹ́ bá yàrá já nílẹ̀ Yorùbá? Ìbéèrè ńlá tí mo fẹ́ kí a béèrè lọ́wọ́ ara wa lónìí lélẹ́yìí. Hello, mo wà lórí ètò ẹ jọ̀ọ́, ẹ má pè mí, màá pè yín lẹ́yìn ètò ẹ jọ̀ọ́. Ìbéèrè ńlá tí ṣẹ́rí ìbéèrè tí mò ń béèrè lónìí, ìbéèrè tó gba omijé lójú mi lọ́sàn-án yìí ni nígbà tí mo jókòó tí mo wò pé kí ló ń ṣe wá ná nílẹ̀ Yorùbá? Wípé ta ló ń ṣe wá ná nílẹ̀ Yorùbá? Níbo la fẹ́ bá yàrá já? Ṣẹ́rí tá à ń ṣe yìí, àwọn kan sọ di jẹun, bẹ́ẹ̀ làwọn kan ò káràmásìkí ẹ̀ torí pé kò sí èyí tó kàn wọ́n. Àwọn ẹlòmíì kò sí tó kàn wọ́n torí wípé wọ́n rò pé àwọn ti wà lókè òkun. Àwọn tí wọ́n tún wà nílé gan, àwọn ogun ò tiẹ̀ tún wá help situation of the things. Gbogbo wa la jọ ń sọ wípé a fẹ́ kúrò Nàìjíríà. Àwọn kan á máa béèrè pé níbo lẹ bá dé? Àwọn kan á máa béèrè question pé kí la fẹ́ ṣe? Àwọn kan á máa béèrè wípé ǹjẹ́ ṣé a ti ṣe tán? Àwọn kan á máa béèrè pé ǹjẹ́ ṣé ẹnu Yorùbá ti kò? Wọn ò ní béèrè lọ́wọ́ ara wọn wípé ǹjẹ́ ṣé èmi ti ṣe tán? Ǹjẹ́ kí ni èmi ṣe tán láti gbé kalẹ̀ fún ọmọ Yorùbá? Ǹjẹ́ tó bá já kalẹ̀ lénìí, kí ni ìgbésẹ̀ gangan tí mo fẹ́ gbé? Àwọn Biafra ni ẹ́ o. Àwọn kan ti ẹ̀ ń sọ wípé tá a bá gbé ìgbésẹ̀ yìí, wọ́n máa pè wá ní terrorist. Àwọn kan náà máa pè wá ní terrorist. Ẹ jọ̀ọ́, ìgbà tí wọn ò pè wá ní terrorist, kí ni lárí wa gangan náà? Ìbéèrè ńlá tí mo fẹ́ kí a bira wa léèrè lálẹ́ ìlélẹ́yìí. Ìgbà tí wọn ò pè wá ní terrorist, mo fẹ́ ká béèrè lọ́wọ́ ara wa wípé kí ni lárí wa gan-an? Ìlárí wa gangan. Ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ ara wa pé kí ni lárí wa? Kí la já mọ́ ńgbà tí wọn ò pè wá ní terrorist? Kí ni ìyàtọ̀ tó wà láàárín àwa àti ewúrẹ́ tí wọ́n mú níbi tí wọ́n kó ewúrẹ́ sí tí wọ́n dẹ̀ mú lọ síbi ìṣó tí wọ́n ti ọ̀bẹ bọ lọ́rùn tí wọ́n dẹ̀ ń du? Èmi ò rí ìyàtọ̀ kankan láàárín wa o. Mo ní tó bá léwúrẹ́ kan ògiri, ó yẹ kó yí ojú padà kó yí ojú padà sẹ́ni tó ń lé ni. Ṣùgbọ́n wọ́n lé wa kan ògiri. Ìyá wa Òṣàtọ́lá, àrọ́wọ́ yín bẹ̀, ẹ ṣé gan ni, God bless you. Wọ́n lé wa kan ògiri báyìí, a tún fẹ́ wọnú ògiri lọ nílẹ̀ Yorùbá. Ẹ jọ̀wọ́, tí ojú àwọn olórí bá fọ́, àwa tá a jẹ́rò ẹ̀yìn ń kọ́,
máa ń béèrè yín gbogbo ìgbà ṣé rí a ti sọ̀rọ̀ èmi gan ó ti sú mi láti máa sọ̀rọ̀ ọ̀rọ̀ sísọ lórí atẹ́gùn láláìsí action tangible action ó sú èmi àwọn tí ẹni tí a gbójú okùn lé kò jẹ́ ní agbá tábàtà wa sọ pé òkè àwọn tí wọ́n pera wọn lólórí yìí wípé ohun tí wọ́n máa jẹ kò jẹ́ kí wọ́n gbọ́n àwọn tá a wá jára ló ń kọ́ Nnamdi Kanu bolo ti bẹ̀rẹ̀ ta ló mọ Kanu tẹ́lẹ̀ tó o bá jẹ́ torí nǹkan tá à ń ṣe yìí làwọn èèyàn fi mọ Kanu o ó lè kàwé l'Amẹ́ríkà ó lè kàwé ní Israel ó lè kà ní Dubai ó lè kàwé ní gbogbo yunifásitì tó wà lórí igun mẹ́rin àgbáyé ṣùgbọ́n kò sẹ́ni tó mọ̀ láti ilẹ̀ pẹ̀pẹ̀ he built himself he made himself an hero torí pé kí ni ó nífẹ̀ẹ́ aráàlú ẹ̀ lọ́kàn ó nífẹ̀ẹ́ orílẹ̀-èdè ẹ̀ lọ́kàn àwọn kan lè máa bu o pé ó wà self-centered àwọn kan lè máa bu pé ó wà too arrogant àwọn kan lè máa bu pé ó ní àléébù báyìí àléébù tọ̀hún ìwọ tó ò ní àléébù lára ẹ jọ̀ọ́ kí ni láárí tiyín o ìlárí tiyín gangan mo fẹ́ béèrè lọ́wọ́ yín lónìí kí ni láárí tiyín ẹ̀yin tí ẹ̀ láléébù lára kí ni láárí tèmi gangan nígbà tí wọ́n bá kó orílẹ̀-èdè mi lẹ́rú at this modern age tó bá kó orílẹ̀-èdè mi tó bá kó lẹ́rú tí mo dẹ̀ wà láyé ẹ jọ̀wọ́ ẹ béèrè lọ́wọ́ mi náà pé kí ni láárí kí láǹfààní mi wàláhì mi ò láǹfààní kankan mo dàbí ẹni tó wà láyé ṣùgbọ́n tó ti kú kí láǹfààní orógbó tá a pa tí ò láwẹ́ tá a jẹ tó korò a tún fẹ́ fi gé ẹ̀ dáná Ṣàngó Olúkòso àyànràn náà òun náà tún gbìjàjà wàláhì kò sí ilá kankan lórí mi tí mo bá dúró tí mo wà láyé tí mo wà láàyè tó ń kó orílẹ̀-èdè mi lẹ́rú gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí nílé àtẹ̀yin bàbá àtẹ̀yin ìyá àtẹ̀yin ẹ̀gbọ́n àtẹ̀yin tẹ́ ẹ jójúgbà mi kò sí lárí kankan lórí yín o tó bá ní nǹkan kan tẹ́ ẹ ní gẹ́gẹ́ bí agbára láti fi ran orílẹ̀-èdè yín lọ́wọ́ àti ń pariwo tó bí ọ̀sẹ̀ méjì lóòótọ́ la sọ wípé àwa ò gbé àkáǹtì sílẹ̀ àgbé pépà àti GoFundMe sílẹ̀ láti fọ́ǹdì rédíò station wa àbí ètò tá a gbé kalẹ̀ láti máa sọ̀rọ̀ lórí atẹ́gùn ṣùgbọ́n mo ní lásìkò báyìí ó ti tó wípé àwọn kan ti kóra wọn jọ láti jà fún ilẹ̀ Odùduwà tí a sì mọ̀ tó dá wa lójú ni di bá a ṣe ń sọ̀rọ̀ yìí láti bí ọ̀sẹ̀ méjì tá a ti ń pariwo lóòótọ́ àwọn kan ti lè gbé PayPal àti GoFundMe sílẹ̀ kan ti fi jẹ owó kó má ṣe nǹkan tí aráàlú ní kí wọ́n ṣe àbí nǹkan tó yẹ kí wọ́n ṣe ṣùgbọ́n irú àwọn bẹ́ẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run o gbogbo àwọn tó ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe bẹ́ẹ̀ wípé n tá à ń ṣe yìí àwọn fẹ́ fi kó ọlá àti ọlà àwọn fẹ́ fi kó ọrọ̀ jọ tí wọ́n ní bí owó náà kó yà sí ọ̀rọ̀ ilẹ̀ Odùduwà tí à ń jà yìí pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba wọn ò ní délẹ̀ ìlérí tọmọtọmọ tó bá wá tẹ̀ wá ṣèèṣì délẹ̀ ìlérí wọ́n á dàbí ìjòyà ará Samaria tó dé torí ọ̀wọ́n tí ó di ọ̀pọ̀ tó rọ́pò ọ̀wọ́n tó di ọ̀pọ̀ ṣùgbọ́n tó fi ojú rí tí ètí ẹ̀ ò kàn wọ́n wá dàbí Mósè tó fojú rílẹ̀ ìlérí tí ò débẹ̀ pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba wọ́n wá dàbí Kórà àti àwọn ẹmẹ̀wà ẹ̀ tílẹ̀ lanu tó gbé wọn mì lọ́jọ́ kan ṣoṣo ẹ jọ̀ọ́ kò sáǹfààní kankan kò sí ní tá a já mọ́ torí pé ọjọ́ kan ń bọ̀ tí ilẹ̀ yìí ọ̀gẹ́rẹ́ alẹ́fọkọ́yẹrí alápòore tó máa lanu báyìí tó máa gbé gbogbo wa mì tó bá jẹ́ lóòótọ́ la máa ń gba ìdájọ́ lẹ́yìn ikú tá a máa wá pàdé lẹ́sẹ̀ ògbèjì pẹ̀lú ẹlẹ́dàá wa níbi tá a ti máa rojọ́ wípé tálẹ́ǹtì tí mo fún ẹ báwo ló ṣe lò ó sí tálẹ́ǹtì tọ́lọ́run fún wa oríṣiríṣi ni Ọlọ́run fún ẹlòmíì ní owó láti fi ṣe iṣẹ́ ìhìnrere èyí tá à ń kéde ẹ̀yẹ ìhìnrere títú orílẹ̀-èdè Odùduwà sílẹ̀ nínú ìnira tí a wà yìí ó ní àwọn tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ òsì mi nígbà tó bá di ọjọ́ ìdájọ́ àwọn tó wà lápá òsì mi á sọ wípé
ẹ kúrò lọ́dọ̀ mi ẹ̀yin oníṣẹ́ ẹ̀ṣẹ̀ nítorí tí èmi kò mọ̀ yín rí. Nítorí wípé ní ìgbà tí ebi ń pa mí ẹ̀yin kò fún mi lóúnjẹ jẹ, ìgbà tí òǹgbẹ ń gbẹ mí ẹ kò fún mi lómi mu, ìgbà tí òtútù ń mú mi ẹ ò fún mi ní aṣọ wọ̀, ìgbà tí mi ò rí ilé gbé ẹ ò fún mi ní ilé. Ó ní wọ́n wá béèrè lọ́wọ́ mi pé Olúwa ìgbà wo ni a rí yín tí a kò ṣe léyìí? Ó ní máa wá sọ fún ọ wípé níwọ̀n ìgbà tí ẹ̀yin kò ti ṣe fún arákùnrin mi ẹ̀yin kò ṣe fún mi ni. Ó ní èmi wá fún àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún mi tó wà lápá ọ̀tún mi pé káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere bọ́ sínú ayọ̀ Olúwa rẹ, nítorí pé nígbà tí ebi ń pa mí, ìgbà tí aṣọ gbogbo lè ẹ ṣe gbogbo ẹ̀ fún mi. Ó ní wọ́n wá béèrè pé Olúwa mi ìgbà wo ni àwárí yín tí a ṣe léyìí fún yín? Ó ní èmi àwa wí fún yín wọ́n wípé níwọ̀n ìgbà tí ẹ̀yin ti ṣe fún àwọn arákùnrin mi ẹ ti ṣe fún mi nìyẹn. Ìyẹn arákùnrin nìyẹn o, ká má wàá sọ ti orílẹ̀-èdè. Kí wá láǹfààní ilé ayé tá a gbé, tá a lówó lọ́wọ́, tá a lọ́lá àbí tá a lágbára? Wàláì nílẹ̀ Yorùbá lónìí mo fẹ́ lè sọ pé mi ò rí ẹnìkan tí mo lè tọ́ka sí wípé eléyìí la lágbára. Tó bá wá pera wọn lálágbára, èmi wá sọ fún wọn wípé alágbára má lérò bàbá ọ̀lẹ ni wọ́n. Alágbára má lérò bàbá ńlá kú bàbá ọ̀lẹ. Ṣùgbọ́n gbogbo wa la máa jẹ́ṣẹ́ ọwọ́ wa. Tí àwọn Biafra la fi hàn lónìí tẹ́yìn rí lójú agbágbé yẹn, àwa tá wájọ́ ọmọ Yorùbá ń kọ́ mélòó nínú wa ló ti gbáradì báyìí? Àwọn tí wọ́n fi jẹ́ olórí ogun, àwọn tí wọ́n fi jẹ́ olórí ìlú, gbogbo wọn pátá àfi kó máa wá oil block kiri, oil block táwọn Biafra máa blow tó bá yá, tó máa blọ́ọ̀kì. Àfi kó máa wá owó kiri, kó máa gbé agbádá hẹ̀rẹ̀jẹ̀, kó máa gbé orí adé lọ sí ilé gómìnà. Tó wá sọ̀rọ̀ àwọn di aláwàdà ìdíyẹ tó ń sọ àgbàdo mọ́dì. Níbo la fẹ́ bá yàrá jẹ́? Ṣáwa là ń ṣe ayé ni àbáyé ló ń ṣe wá nílẹ̀ Yorùbá? Ẹnu Yorùbá ọkọ̀ tí wọ́n ń sọ tí wọ́n ń pariwo yìí, ṣé bó ṣe rí náà nìyẹn àbí bẹ́ẹ̀ kọ́? Kí ló wá dé tá a wá yahun títí àwa yahun sí orílẹ̀-èdè wa? Wọ́n ní aráalé ahun ò gbádùn ahun gan fúnra rẹ̀ ò gbádùn ara ẹ̀. Kò sówó tó o ní lónìí, kò sípò tó o ní lónìí, kò sí ọlá tó o ní lónìí, kò sí òkìkí tó o ní lónìí. Wàláhì asán lásán ní gbogbo ẹ̀. Ó bá kó ọlá jọ, kó ọrọ̀ jọ, kó gbogbo nǹkan dúkìá ayé jọ. Lẹ́pìn ohun gbogbo asán nínú asán ìmúlẹ̀ mọ́fò ni. Ó sì jẹ́ àlò ká fi túra wa sílẹ̀ ńlẹ̀ Yorùbá. Jésù Kristi tí gbogbo yín pariwo ẹ̀ tẹ́ ń kéde ẹ̀ kiri lónìí wípé òun ni olùgbàlà aráyé. Jésù Kristi fi ẹ̀mí ẹ̀ lélẹ̀, nǹkan ṣoṣo tó ní náà nìyẹn. Jésù Kristi ohun kan ṣoṣo tó ní òun ni ẹ̀mí ara ẹ̀, ó jọ̀wọ́ ẹ̀ sílẹ̀ nítorí àwọn ènìyàn ẹ̀. Ó ní ẹnikẹ́ni tó bá sọ ẹ̀mí rẹ̀ ni yóò rí he, ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá mú ẹ̀mí ẹ̀ tó bá ń try láti fi pamọ́ yóò pàdánù ẹ̀ ni. Mo ní oríṣiríṣi ẹ̀bùn lọ́lọ́run fún wa, oríṣiríṣi agbára lọ́lọ́run fún wa. Ẹlòmíì Ọlọ́run fún ní ọpọlọ pípé tó lè lò ká fi para wa pọ̀. Ṣé rí ìjà táwọn Biafra fi di ọdún 6 tó fi kóra wọn jọ yìí, tá a bá kóra wa jọ láàrin oṣù kan, a lè achieve more than nǹkan tí wọ́n achieve. Mo dẹ̀ tún fẹ́ fi àsìkò yìí, mo tún fẹ́ fi bẹ̀ gbogbo ọmọ Yorùbá tó bá jẹ́ kí n kúnlẹ̀ fún yín ni lórí ètò yìí, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ọba, mo fi títóbi Ọlọ́run ọba, àwọn alálẹ̀ mo fi bẹ̀ gbogbo wa. Ẹ jẹ́ ká dìde, ẹ jẹ́ ká dìde. Ẹ má jẹ́ kíjà ìyà, ẹ má jẹ́ kó jẹ ọmọ Yorùbá, ẹ má jẹ́ kó jẹ ọmọ Yorùbá gbé. A fi títóbi Ọlọ́run ọba bẹ̀ yín. Àwọn tí wọ́n ti gbé pépà sílẹ̀ tí wọ́n ti fi kó owó jẹ, ẹ fi wọ́n sílẹ̀, àtàwọn àtẹlẹ́dà wọn àti gbogbo ẹlẹ́dà ilẹ̀ Yorùbá àti gbogbo ẹlẹ́dà àwọn tí wọ́n ti dáwó, tí wọ́n mú owó náà tí wọ́n ṣe yamayama. Gbogbo àwọn tí a ti fi owó ránṣẹ́ sí ní Nàìjíríà wípé kí wọ́n ṣiṣẹ́, tí wọ́n kọ̀ tí wọ́n ò ṣiṣẹ́, ẹ jẹ́ á fi wọ́n sílẹ̀. Wọ́n ní òfò ẹni kì í ṣe tẹlòmíì o. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ọba, gbogbo ọmọ Yorùbá níbikíbi tẹ́ ẹ bá wà lórígun mẹ́rin àgbáyé, mo fi títóbi Ọlọ́run ọba mo fi bẹ̀ yín, mo fi alálẹ̀ mo fi bẹ̀ yín lónìí, mo fi orí àwọn baba ńlá yín mo fi bẹ̀ yín, mo fi ìṣẹ̀dá ilẹ̀ Yorùbá mo fi bẹ̀ yín
mo fi gbogbo ẹ̀sìn tẹ́yìn sìn pátá èmi ni kìrìsìtánì èmi ni mùsùlùmí mo fi bẹ̀yìn ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí ẹ wo ti ọlá ànábì wípé ànábì jà fitafita fáwọn èèyàn ẹ̀ ló ṣe rí Mẹ́kà gbà tí ò bá jà fáwọn èèyàn ẹ̀ ó ṣeé ṣe kí Mẹ́kà ṣì wà lọ́wọ́ àwọn abọ̀rìṣà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ gẹ́gẹ́ bí ìwé ìtàn ṣe sọ ṣùgbọ́n a fi títóbi Ọlọ́run bá fi bẹ̀yìn ẹ jẹ́ kí orúkọ tí náà kó wà nínú ìwé ìtàn títí ayérayé wípé ẹ̀yin pẹ̀lú àwọn tí wọ́n jà fún ìran bàbá yín a fi títóbi Ọlọ́run bá bẹ̀yìn bó jẹ́ tọrọ bó jẹ́ kọ́bọ̀ bó jẹ́ contact lẹ bó jẹ́ connection lẹ ní àbí agbára ẹ gbé sílẹ̀ ẹ jẹ́ ká jà fúnlẹ̀ Yorùbá gbogbo ẹnikẹ́ni tí ò bá wù kó rí tó ti jẹ́ kí ìjà ìjàngbara yìí kó sú yín ẹ wo ti ọlá ọjọ́ tòní ẹ wo ti wákàtí tá a wà yìí ẹ wo ti ìyà tó ń jẹ àwọn ènìyàn wa nílé ẹ wo ti ìran wa tó fẹ́ di ìran tó ń lọ sóko ìparun tí ó máa di ìran tí a máa gbàgbé ẹ̀ láìpẹ́ tá a bá gbé ìgbésẹ̀ ẹ wò ọlá ibi tẹ́ ẹ ti wá wọ́n ní ewé kan ò lè jábọ́ lórí igi k'Ẹlẹ́dùà má mọ̀ sí i ó mà nídìí t'Ẹlẹ́dùà ṣe gbé wa wá nílẹ̀ Yorùbá ó nídìí tí Ẹlẹ́dùà fi jẹ́ kẹ́ ẹ jáde wá nílẹ̀ Yorùbá ẹ lè jáde nílé òtòṣì ẹ lè jẹ́ ọmọ atẹrọ̀fọ̀ dìde ẹ lè jẹ́ ọmọ atàpátá dìde ẹ lè jẹ́ ọmọ get inside ó ní ìdí tí Ọlọ́run ṣe dá wa bẹ́ẹ̀ ipòkípò t'Ẹlẹ́dùà bá dá wa sí ó ní tí Ọlọ́run bá fẹ́ mú jáde ńbẹ̀ ni wọ́n ní Ọlọ́run ọba mi tí ń fi òpè dààmú ọlọ́gbọ́n àwọn alálẹ̀ àbáwa ṣe àwọn aláṣẹ tí wá tì wá lẹ́yìn afitítóbi Ọlọ́run ọba fi bẹ̀yìn ṣe rí ọ̀rọ̀ tá a fẹ́ sọ lónìí kò pọ̀ lẹ́yìn wákàtí kan máa fi orí ètò yìí sílẹ̀ ṣùgbọ́n bí mo ṣe máa fi orí ètò yìí sílẹ̀ lónìí àní dákẹ́ bẹ́ẹ̀ à ń fi títóbi Ọlọ́run bá fi ń bẹ̀yìn níbikíbi tẹ́ ẹ bá ti ń wò wá lórígun mẹ́rin àgbáyé gbogbo ọmọ Yorùbá a rí olówó bó jẹ́ $100 million bó jẹ́ $500 million la need láti fi ra nǹkan agbára láti jàgbára wa nílẹ̀ Yorùbá wọ́n wà èèyàn kan ṣoṣo lè fún wa ní $1 billion nínú àwọn ọmọ Yorùbá níbi t'Ẹlẹ́dùà tí ó kẹ́ wa dé ẹ wo gbogbo àwọn àlùmọ́nì ilẹ̀ t'Ẹlẹ́dùmarè fún wa ẹ wo ti àwọn ọlọ́pọlọ t'Ọlọ́run bá fún wa ẹ wo ti ilẹ̀ t'Ẹlẹ́dùmarè fún wa ẹ wo ti gbogbo nǹkan t'Ọlọ́run fún wa ẹ wo t'Ọlọ́run àwùjọ iwájú àwọn ọmọ wa ẹ jẹ́ ká wo ibi tá a ti bẹ̀rẹ̀ nílẹ̀ Yorùbá ká tó gbòmìnira ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ní kété tá a gbòmìnira ẹ wo nǹkan tó ti bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ sí wa látọdún 1966 títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí ẹ má wo tàwọn olórí ilẹ̀ Yorùbá tó jẹ́ wípé jẹgúdújẹrá ni wọ́n bámúbámú ni mo yó mi ò mọ̀ pé bí ń pọmọ ẹnì kọ̀ọ̀kan ṣùgbọ́n ẹ wo torí àwọn aláìṣẹ̀ tí wọ́n máa pín nínú ìyà yìí ẹ jọ̀ọ́ ó ń bọ̀ àwọn là ń dẹ́ẹ̀dẹ́ àsìkò náà lélẹ́yìí láti jà fúnlẹ̀ bàbá wa à ń fi títóbi Ẹlẹ́dùà fi ń bẹ̀yìn àwọn jẹgúdújẹrá yìí ẹ jẹ́ ká fi wọ́n sílẹ̀ sáàyè tiwọn tó bá tó àsìkò Yorùbá bọ̀ wọ́n ní bómi bá gbóná ayé ìpèrè ṣùgbọ́n ẹ jẹ́ ká kọ́kọ́ ẹlẹ́yọ̀rọ̀ jìnnà náà ká tó wá fàbọ̀ fẹ́ dìyẹ ẹ jẹ́ ká wọ láti àwọn sẹ́ríkì àwọn Fúlàní tí wọ́n ń talẹ̀ bàbá wa tó jẹ́ pé àwọn èèyàn wa ò lẹ́nu ọ̀rọ̀ wọn ò lè sọ̀rọ̀ mọ́ nílẹ̀ bàbá wọn ẹ wo bí wọ́n ṣe ń pa àwọn èèyàn wa bí wọ́n ṣe ń pa ẹran ẹ wo bí wọ́n ṣe ń dú àwọn ọmọ wa bí ẹni ṣe ń dú ẹran ìjẹ́sí orílẹ̀-èdè lélẹ́yìí bí à ń bẹ̀ yín lónìí a fi títóbi Ẹlẹ́dùà bẹ̀yìn ìwọ tí o bá ní kọ́ńtà síbi ohun ìjà ogun mo fi gbogbo ẹnu sọ lónìí ẹ kàn sí wa ẹ jẹ́ ká tẹ̀síwájú ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀ ìwọ tó o bá lóhunkóhun tó o lè fi sílẹ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ọba a fi títóbi Ọlọ́run ọba bẹ̀yìn ẹ má wò tọ́lá àwọn tí ẹ ti fún lówó tí wọ́n jọ owó yín mọ́lẹ̀ ẹ má wò tọ́lá àwọn tí ẹ ti ń kọ̀ǹtáàtì tí wọ́n láwọn ń du ipò olórí ìṣá ni wọn ò wo wípé ìta fẹ́ jàyé tọ́lọ́run bá sọ pé àní débẹ̀ ńkọ́ ikú lónìí owó lọ́la bí ikú bá délẹ̀ ní báwo la ṣe fẹ́ jọrọ̀ ọ̀la ìwọ tó ti dé àti ìgbòmìnira tó ti ń du ipò ìwọ náà rántí wípé ẹni tí ò ní dọ́là ò ní láàkù ẹni tí Ẹlẹ́dùà bá sọ pé ó máa di ọ̀la òun nìkan ló máa jí tó máa di ọ̀la ṣùgbọ́n ẹni tí Ẹlẹ́dùà bá ti kọ́ wípé lónìí òun ní ọjọ́ ìkẹyìn kò sí ní tẹ̀dá àlàyé lè ṣe sí i torí náà ìwọ̀nba ilé ayé tá a ní lónìí
ẹ̀mí tá a ní, owó tá a ní, ọlà tá a ní, dúkìá tá a ní, ẹ ṣe jẹ́ ká lò ó. Ẹ jẹ́ ká máa wò ó ní gbogbo ìgbà tá a bá ti jí lójoojúmọ́, ká máa wò wípé ó ṣeéṣe kó jẹ́ ìní lọ́jọ́ ìkẹyìn mi nínú ayé. Bá a bá rántí pé èní máa jẹ́ ọjọ́ ìkẹyìn mi nínú ayé, àbámọ̀ máa ṣe kó dáa. Abẹ̀yìn orí ìkúnlẹ̀ ni mo wà, mi ò máì láti kúnlẹ̀ títí tí program mi máa fi parí lónìí, kí a lè fi wá ojú rere ọmọ Yorùbá. Tó bá jẹ́ èpè ló ń jà wá nílẹ̀ Yorùbá, ẹ sì jẹ́ arawọ́ ẹ̀bẹ̀ sáwọn alálẹ̀ kí wọ́n foríjì wá. Tó bá jẹ́ ẹ̀tanú ló ń ṣe wá nílẹ̀ Yorùbá, ẹ sì jẹ́ ká lè jìnnà pátápátá. Nílẹ̀ Yorùbá yìí, tó bá jẹ́ tèmi nìkan ni mo mọ̀, ẹ sì jọ ń torí Ọlọ́run. Wọ́n ní olówó kan láàrin ẹgbẹ̀rún òtòṣì ní gbogbo wọn. Ìwọ tó olówó tí wọ́n sọ fún ẹ pé ìwọ ni the richest black man in Africa àbí in the world. Ìwọ tó olówó tí wọ́n sọ wípé ìwọ ni the richest king or the richest governor in the whole Africa àbí in the whole world. Ẹ jọ̀wọ́, owó yìí kò add mọ́ index wa ní Nàìjíríà. The number one poor nation in the whole world ó ní Nàìjíríà, kí wọ́n láǹfààní owó tó ní o. Ẹja abira wa ná, ojúmọ̀ tí olówó tí ò lè fi àpò iyọ̀ kan kó fi sebẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo. Ojúmọ̀ tí ọlọ́rọ̀ tó pa màálù tí ò lè dá ajẹ lẹ́ẹ̀kan ṣoṣo tán. Ojú ti ẹni tó yó tán tó lóun fẹ́ jẹ odidi ewúrẹ́ lẹ́ẹ̀kan ṣoṣo. Tó bá tiẹ̀ tún wá gbìyànjú bó jẹ́ ìtàn ewúrẹ́ kan ló jẹ tó lẹ́ẹ̀kan ṣoṣo, ó dá mi lójú odidi ọ̀sẹ̀ kan ló máa fi yàgbẹ́ ẹ̀. Mo fi títóbi Ọlọ́run bá bẹ̀ yín nílẹ̀ Yorùbá. Mo fi títóbi Ọlọ́run bá bẹ̀ yín nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ká jà fúnlẹ̀ bàbá wa. Ẹ jẹ́ ká jà fúnlẹ̀ bàbá wa. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run níbikíbi tẹ́ ẹ bá wà lórígun mẹ́rin àgbáyé. Gbogbo ọmọ Yorùbá, mo mọ̀ wípé olówó ń bẹ nínú ọmọ Yorùbá. Àwọn bọ̀rọ̀kìnní wà láàrin ọmọ Yorùbá. Àwọn tó ní ọpọlọ, tó nímọ̀, tó lóye, tó ní contact, tó ní connection tá a lè lò tí ó ti jẹ́ pé tàka ni wọ́n kàn máa tàka lásán. Ìyà yóò gbọdọ̀ jẹ àwọn ènìyàn mi gbé. Ó yá mo ní ìdí nǹkan báyìí ní ẹ̀yà ọ̀ṣọ́kà tó máa délé lọ́gán. À ń fi títóbi Ọlọ́run bá bẹ̀ yín. Tẹ́ ẹ̀ bá fẹ́ ká dárúkọ yín, a mà ní dárúkọ yín. Wàláyà àtẹ̀ ní gbórúkọ yín jáde. Ṣùgbọ́n ẹ jọ̀ọ́, a fi Ọlọ́run bá fi bẹ̀ yín. Ẹ jẹ́ ká dìde fúnlẹ̀ bàbá wa. Àsìkò náà ti tó. Ẹ wo àwọn ọmọ wa tí ó wà nínú iṣẹ́ ológun. Bí wọ́n ṣe ń pa kúkúrú ni wọ́n ń pa gúngùn. Àwọn tí wọ́n bá mọ̀ wípé alágbára ni wọ́n. Ẹ wo ìkànnì lẹ́yìn. Mo ti sọ wípé ó ṣeéṣe kí n wà lórí ìkúnlẹ̀ tá a máa fi parí ètò yìí lónìí. Ìkan lára àwọn general wa lélẹ́yìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ pa General Irefin. Bẹ́ẹ̀ ni òun náà nìyí o tí wọ́n sọ pé COVID-19 ló pa. Lára àwọn treasure tá a nílẹ̀ Yorùbá lélẹ́yìí. Ṣé bá a ṣe máa wò lélẹ́yìí tó máa fi pa àwọn ọmọ wa tán? Àwọn tó wà nínú iṣẹ́ ológun tó yẹ kí wọ́n jà fún àgbà tá a bá fẹ́ gbòmìnira. Tó bá ti wá rí wípé eléyìí ò kì í ṣe tiwọn, wọ́n á sáré yanjú ẹ̀ lọ́gán. Ọmọ wa tí ó ń fò nínú ọkọ̀ bàálù òfurufú náà ni wọ́n pa yẹn o. Kò sí ní tá a ṣe sílẹ̀ Yorùbá. Gbogbo ọmọ Yorùbá o. Ẹ sì jẹ́ ká pe àrò àti ọ̀dọ̀fín inú wa. Wọ́n ní the kinsman of Major General and the General Officer Commanding GOC of 6th Division of Nigerian Army, John Olu Irefin, has rejected reports that the military officer died from COVID-19 complications. Ṣé bọ́n ṣe máa pa owó tán lélẹ́yìí? Wọ́n ní record that Irefin was attending the ongoing program tó ń lọ lọ́wọ́lọ́wọ́, meeting tó ń lọ lọ́wọ́lọ́wọ́, attending the ongoing Chief of Army Staff's Annual Conference 2020 in Abuja before he took ill and died. The cable reports. This forced the Nigerian Army to abruptly cancel the annual conference following the general's positive infection. Ṣé bí COVID-19 ṣe máa ń tètè pààyàn nìyẹn? Wọ́n ní military sources stated that it was difficult to accept that the general died from COVID-19 as he was healthy when he attended the conference. Ẹ jọ̀ọ́, ẹ̀yin ọmọ ìyá wa nílẹ̀ Yorùbá, à ń bẹ̀ yín ni. À ń bẹ̀ yín ní àṣàkọ. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ lágbára, gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní ipò, gbogbo ẹ̀yin tẹ́ ẹ lóyè, kò kí ń ṣe àwọn jẹgúdújẹrá tó wà nílé o. Àwọn olórí burúkú tó ń tàràn Yorùbá o.
àwọn kọ́ là ń sọ o ṣùgbọ́n ìwọ tó nífẹ̀ẹ́ ọmọ Yorùbá dénúdénú ìwọ tó nífẹ̀ẹ́ ọmọ Yorùbá dọ́kàndọ́kàn ìwọ tó nífẹ̀ẹ́ ìlú bàbá tiẹ̀ bàbá mi a máa sọ wípé ègbé ni fún ọmọ náà tí ó fi ọwọ́ òsì tó fi júwe ilé bàbá tó bí lọ́mọ ègbé ni fún ọmọ náà tó fi ọwọ́ òsì tó fi júwe ilé bàbá tó bí lọ́mọ ẹ jọ̀ọ́ ṣé ẹ̀yin ṣetán láti fọwọ́ òsì júwe ilé bàbá tó bí yín lọ́mọ àbí ẹ̀yin fẹ́ ṣe bí ọmọ akọ ẹ jẹ́ kí n dìde ná kí n ṣe gàyà ná torí mi ò fẹ́ wà emotional lálẹ́ yìí ṣé rí gbogbo ọmọ Yorùbá lásìkò tá a wà yìí èmi ni ti Paul èmi ni ti Apollo wọ́n ní bí Paul bá ń gbìn tí Apollo ń bomirin síbùkún Ọlọ́run níbẹ̀ asán lásán ni èmi mo lówó tó èmi mo lọ́lá tó yìí láláì jẹ́ wípé ó jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n ní àǹfààní láti tọ́wọ́ ń bẹ̀ asán lásán ni òfo báyìí ni ọjọ́ kejì ọjà òfo ní ọjọ́ kejì ọjà à ń fi àwọn alálẹ̀ bẹ̀yìn o à ń fi àwọn alároko bẹ̀yìn o à ń fi àwọn alárodò bẹ̀yìn o lásìkò yìí ọmọ Yorùbá àsìkò sì wà láti dìde tó bá lọ pẹ́ jù kò ní bímọ rẹ o torí àwọn ará bí yìí wọ́n ti lọ o ibi tọ́lọ́run tiẹ̀ sì fi kó wa yọ nìyẹn ẹ jẹ́ kí n gbójú mi síta kẹ́ẹ̀rí ìtọ́lọ́run tiẹ̀ sì fi kó wa yọ nìyẹn o wọ́n ti lọ sí Republic of Benin wọ́n lọ bá president wọn níbẹ̀ wípé kó block wa káwọn lè ráyè wọlé sí wa lára president Republic of Benin pé láéláé òun ò ní ṣerú ẹ̀ láyé nǹkan tọ́lọ́run sì fi ń kó wa yọ nìyẹn o ṣẹ̀rí nǹkan tá a bá ń sọ lórí ètò ó lè dàbí ẹni wípé à ń wí ìrégbè ṣùgbọ́n èmi ò ní jẹ́ báwọn wí ìrégbè ń tèmi o ohun tójú mi ò bá tó tétí mi ò bá gbọ́ èmi ò ní jẹ́ báwọn sọ ẹ jọ nítorí Ọlọ́run ǹjẹ́ ṣé ó máa wù yín lọ́kàn kí wọ́n pa ìran bàbá yín run béèrè ńlá tí mo fẹ́ ká abira wa lélẹ́yìí ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú ẹ jẹ́ ká sọnù ká tó sọnù torí pé tó bá pẹ́ ká tó sọnù ní bímọ re a máa ti sọnù ká tó sọnù àwọn kan tí bá a ṣe ń sọ̀rọ̀ yìí owó ṣá ni wọ́n sì ń lé lọ àwọn tó wà Nàìjíríà gàgà wọ́n dì sẹ́rù láì mọ̀ wípé owó yìí tó bá tẹ̀ wá ní tán kí náà fẹ́ fowó ọ̀hún ṣe tí kú bá dé ikú apá kúkúrú apá gúngùn apá dúdú apá pupa apá ọmọdé àti àgbàlagbà níta wàá wò lélẹ̀ tá à ń dẹ́bọ̀ ẹ̀ tá à ń ké tantan wípé jọ̀wọ́ ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká dìde ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká dìde àsìkò ti tó láti padà sílé ẹ jẹ́ ká ronú wọn ní bọ́mọdé bá ṣubú àwò wájú bàgbà bá ṣubú àwò ẹ̀yìn wò kí ni ìdí tọmọdé fi ń wo wájú tó bá ṣubú ni wípé irú gbòǹgbò tó kọ́ òun lẹ́sẹ̀ kó má kọ́ òun lẹ́sẹ̀ mọ́ lọ́jọ́ iwájú àwọn àgbàlagbà tó bá ṣubú wọn wọ ẹ̀yìn wò wọn á wo nǹkan tó kọ́ wọn lẹ́sẹ̀ torí tó bá ń padà bọ̀ lọ́jọ́ míì kó má bàa kọ́ wọn lẹ́sẹ̀ a ti ṣe àṣìṣe náà a ti ṣe àṣìṣe àwọn bàbá wa ti ṣe àṣìṣe wọn ní àgbà tó jì sí kòtò ó yẹ kó kọ́ ará yòókù lọ́gbọ́n ǹjẹ́ ṣé wọ́n kọ́ wa lọ́gbọ́n bí ṣé àwọn bàbá wa tí wọ́n ṣe àṣìṣe yìí ǹjẹ́ ṣé wọ́n kọ́ wa lọ́gbọ́n bí àwọn bàbá wa tó jẹ èso àjàrà nínú aginjù yìí ǹjẹ́ ṣé eyín kò há máa kan àwọn ọmọ bí lásìkò tá a wà yìí àwọn bàbá wa ni wọ́n ṣe o àwa là ń jìyà tá a bá tún wá kọ̀ tá a bá tún wá dìde lónìí àwọn ọmọ wa máa jẹ́ lè tó ju èlé lọ lọ́la o ṣé bá tẹ̀ sí rí lé gbé tá a bá wá rí lé gbé mọ́ níbo la wá fẹ́ fojú sí ẹ jọ̀wọ́ gbogbo ọmọ Yorùbá níta sọ lélẹ́yìí ẹ jẹ́ ká dìde ká gbára wa sílẹ̀ ẹ jẹ́ ká dìde ká gbára wa sílẹ̀ ẹ jẹ́ ká dìde ká gbára wa sílẹ̀ o torí tó bá lọ pẹ́ jù kò ní bímọ re ti Biafra lárí yìí o wọ́n ti dìde o wọ́n ti gbáradì o wọ́n ti ní gbogbo nǹkan tó wà ńlẹ̀ o gẹ́gẹ́ bí nǹkan tí mò ń gbọ́ mi ò confirm ẹ o bóyá lóòótọ́ ní àbírọ́kọ́ wọ́n ní wọ́n ti ní more than $500 million nínú account ìyẹn àwọn Biafra kí wọ́n fẹ́ fi ṣe ohun ìjà wo ló fẹ́ rà tí wọ́n lè rí tán
pé àti ẹ̀fẹ́ bẹ̀rẹ̀ guerrilla warfare at least ó kéré jù a máa ní tó $10,000 to $20,000 to $30,000 níbo la ti fẹ́ rí a fẹ́ dira a fẹ́ gbáradì a fẹ́ ṣe nǹkan kan ẹ jẹ́ pààyàn tì kámútì ìgbàlódé ṣe àwọn èèyàn ti wà nílẹ̀ tí wọ́n ṣetán láti dìde ṣùgbọ́n kí la fẹ́ fún wọn gẹ́gẹ́ bí nǹkan agbára eléyìí la nílò kí ni nǹkan tá a fẹ́ fún gẹ́gẹ́ bí nǹkan agbára ẹ fẹ́ rán ọmọ nílé ìwé ẹ fún ní báírò ẹ fẹ́ ní kọ́mọ ó lọ sóko kó lọ ṣiṣẹ́ ẹ fún ládàá àbí ọkọ́ tó máa fi roko àbí kán fi kọlẹ̀ kán fi kọ́ ebè kí ni wọ́n fẹ́ fi ṣiṣẹ́ ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká dìde ọmọ Yorùbá mo ní àní sọ̀rọ̀ jù lónìí torí bó ṣe ń ká mi lára bí mo ṣe bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan yẹn mo ti fẹ́ go emotional torí tá a bá tẹ̀síwájú ó ṣeé ṣe ká burst into tears mi ì dẹ̀ fẹ́ kí ìyẹn ṣẹlẹ̀ lónìí rárá at all torí pé ọ̀rọ̀ Nàìjíríà yìí bó ṣe ń mu mí lómi tó bá jẹ́ wípé Ọlọ́run fún mi láǹfààní láti ní agbára láti ṣe gbogbo nǹkan tó yẹ ká ṣe nílẹ̀ Yorùbá ká fi gbára wa wà láì mi ò ní ta anybody ṣùgbọ́n à ń bẹ̀ yín lásìkò yìí ẹ jẹ́ ká wojú agbágbé Taofik Ekini wọ́n ní olóòtú ẹ káàbọ̀ sórí ètò Salaudeen Bashir Ọláìdé wọ́n ní ẹ kú ètò ọpọlọ yín kò ní jọba láṣẹ Èdùmàrè ìyàwó àdáná Àgúnbíadé ẹ ṣeun púpọ̀ Babátúndé Ọláwálé ẹ ṣé gan ni ìyàwó Sídíkàtù Ògúndọ́là wọ́n ní àwa fúnra wa là ń ṣera wa àwọn ìkà tí a ní olórí ni wọ́n ń ṣe Yorùbá èdí ti mú gbogbo wọn Ọláyíwọlá Ìlàjà wọ́n ní ẹ kú ètò bàbá ẹ kú iṣẹ́ bàbá Ọlọ́run máa dúró tì yín apá yóò ní ká yín Akíndélé Ọlọ́run wà Lẹ́kan good evening sir Bọ́lá Odúsànyà Bello wọ́n ní ẹ káàsán bàbá Marcus welcome on board happy Sunday Salaudeen Jalil Ọláwálé wọ́n ní well done sir Ìjìnlẹ̀ FM wọ́n ní call us for Juice Plus visit Divine Amas on Facebook for your turkey wears and shoes. Ìjìnlẹ̀ FM wọ́n ní kẹ́ ẹ bá wa ṣe Akíndélé Ọlọ́run wà Lẹ́kan sir God will continue to strengthen you don't feel tired. Hey. Taofik Ekini wọ́n ní àmì àṣẹ Ìdùmarè the ultimate Maggie Bayer ẹ ṣeun púpọ̀ Taofik Ekini gbogbo wọn ò ní ìrí Yorùbá yẹn kà dáadáa gbogbo wọn ò ní like láṣẹ Ìdùmarè mi ò rí kà dáadáa Moses Ayẹni ẹ ṣé púpọ̀ Labi Emmanuel good evening sir your week not yes you were not on MXLR today bẹ́ẹ̀ ni àsí lórí rédíò lónìí wọ́n ṣe nǹkan kan lórí ẹ̀ ó ní nǹkan kan tó yẹ ká ṣe lórí rédíò yẹn ara àwọn challenges táwa ń face nìyẹn Abọ́ládé Ọláìtàn alátẹnujẹ lọ́ba Yorùbá jẹ́ position òṣèlú ni wọ́n ń sáré they don't care about what is happening and what is going to happen Taofik Ekini gbogbo wọn ò ní kíje láṣẹ Ìdùmarè Bankole Fatima Eniola wọ́n ní àṣẹ wà bẹ́ẹ̀ ló máa rí fún wọn àṣẹ ní tEdùmarè àṣẹ wà àwọn ọ̀dàlẹ̀ jẹgúdújẹrá ìyàwó Sídíkàtù Ògúndọ́là wọ́n ní gbogbo wọn ò ní jèrè tọmọtọmọ Taofik Ekini gbogbo àwọn òbílẹ̀jẹ́ tó ní ànídélẹ̀ lérí wọn ò ní kíje láṣẹ Ìdùmarè ìyàwó Sídíkàtù tó bá jẹ́ Wàsíù Àyìndé ló fẹ́ ṣe ṣóò ní gbogbo wọn lẹ máa rí níbẹ̀ tí wọ́n máa fi owó táàkà ìyàwó Esther Awẹ́ ẹ ṣeun púpọ̀ Fúnmi Àsì wọ́n ní good day sir Ṣàléwà Ìyábọ̀ ẹ ṣeun púpọ̀ mà wọ́n ní God bless you sir my brother Taofik Ekini my brother God bless you sir ìyàwó Esther wọ́n ní ẹ kú ètò Ọlọ́run máa fún wa ṣe àṣẹ wà Délékè Gani àwọn ní Ìjìnlẹ̀ FM ẹ ṣé gan ni Ṣàléwà Ìyábọ̀ thank you Sídíkàtù Ògúndọ́là Ọlọ́run á tì wá lẹ́yìn àwa náà láti ṣíwájú ká tó lè pọ̀ Ọlọ́run sójú iṣẹ́ ìyá wa bó jẹ́ $10 ní gbogbo ọmọ Yorùbá ń dá tó wà consistent
ẹ mọye tó máa jẹ́ ni ká tẹ̀ fi bẹ̀rẹ̀ nǹkan kan náà. Let's start from somewhere. Torí gbogbo àwọn tí wọ́n pèrè àwọn lálágbára mi ò rí agbára kankan lọ́rọ̀ wọn. Wọ́n ní wọ́n send owó kan sí Sunday Igboho pé kán fi ra kinní kan, wọ́n ní fake ni wọ́n tà fáwọn. So all these things ó jẹ́ nǹkan tí pé ó máa tí máa ti jókòó bá ti ń rò ó máa ń bà mí lọ́kàn jẹ́ ni. Ó máa ń bà mí lọ́kàn jẹ́ but I will never regret pé mo wá nílẹ̀ Yorùbá torí ó wu Ọlọ́run ọba ló dá mi síbẹ̀ kì í ṣe pé mo kàn mọ́mọ́ yan wípé ilẹ̀ Yorùbá ni mo fẹ́ dé sí. Ṣùgbọ́n ó wu Elédùà tó sọ wípé wò ó ọmọ tí mo fẹ́ dẹ sí yìí o ibẹ̀ gangan ni kó máa lọ ṣùgbọ́n túnlẹ̀ ibẹ̀ ṣe ilẹ̀ Yorùbá. Ó wu Ọlọ́run ló dá mi síbẹ̀. Ta ni mí tí mo fẹ́ bi Ọlọ́run léèrè wípé kí ló dé tó ṣe dá mi sílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n kìkìdá wípé ohun tẹ́lẹ̀dùà bá dà sí wa lágbádá ó yẹ ká kóná mọ́ ká máa yán. Bẹ́lẹ́dùà ṣe dá wàhálà yìí sí wa lágbádá yìí níṣẹ́ ló yẹ kí gbogbo wa dìde ká wá sọ pé ìṣojú ẹ̀mí tèmi kọ́ nílẹ̀ Yorùbá máa fi pòórá bí iṣó. Ẹ wò bí eré àwọn Fúlàní wọ́n dẹ̀ gbalẹ̀ mọ́ sá lọ́wọ́ wọ́n fẹ́ pa gbogbo wọn run tán bí eré bí àwàdà ni o wọ́n pa gbogbo wọn run tán wọ́n tún ti wá bọ́ sọ́dọ̀ wa báyìí. Ẹ jọ̀ọ́ à ń bẹ̀ yín lẹ̀ Yorùbá. Bankole Fatima Eniola ẹ ṣeun gan púpọ̀. Akíndélé Ọlọ́run wà lẹ́kàn ẹ ṣe gan ni. Yàwá Sídíkàtù ojú tí olówó tó kọ́lé tán tí ilẹ̀ tún ṣẹ́kù bẹ́ẹ̀ ni. Búsàrí Ìdòwò ẹ ṣe gan ni. Akíndélé Ọlọ́run wà lẹ́kàn ẹ ṣeun púpọ̀. Wálé Adénúgà ẹ ṣe gan ni. Tòfík Ẹ̀kínì gbogbo àwọn tó fi orúkọ òmìnira ilẹ̀ Yorùbá gba owó lọ́wọ́ àwọn èèyàn tó ń gbé gba bòmíì láṣẹ Ìdùmarè gbogbo wọn á fi owó wọn gba ìwòsàn ọmọ wọn wọ́n á fi owó wọn gbé ọmọ wọn sin láṣẹ Ìdùmarè àmì àṣẹ Ìdùmarè. Wálé Adénúgà ẹ ṣé gan ni. Ọlás Adépọ̀jù ẹ ṣeun o. Ìyàwó Ṣaléwá Ìyábọ̀ wọ́n ń ké mo ti sunkún darí lénìí eré ọ̀rẹ́ Yorùbá mo ti sunkún darí. Bọ́lá Odúsànyà Bello wọ́n níyà Akíndélé Ọlọ́run wà lẹ́kan. The Prince Ọmọyẹni Tajudeen wọ́n ní ẹ̀ka alẹ́sà ẹ̀kọ́ ètò alálùbáríkà yìí ẹ ṣeun púpọ̀. Módúpẹ́ Òjó ẹ ṣé gan ni. Destiny Oyèdélé ẹ ṣeun púpọ̀. Búsàrí Ìdòwò ẹ ṣé. Redeemed Christian Church of God Glory Tabernacle ní Turkey ẹ ṣeun púpọ̀. Alhaja Fatima ẹ ṣé gan ni. Ìbòwú Ọ̀pẹ́dòkò ẹ ṣeun púpọ̀. The Prince Ọmọyẹni Tajudeen ẹ ṣé gan ni. Yàwá Sídíkàtì Ògúndọ́là kí wọ́n fi owó náà ra owó tí wọ́n lè gbé wọ sàárè wọn. Bọ́lá Odúsànyà Bello ó ti di dandan ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ká dìde gbogbo nǹkan tá a bá ní ẹ ká fi ràn wá lọ́wọ́ ká fi ràn àwọn tí wọ́n fẹ́ jà yìí lọ́wọ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Igi kan ò lè dágbó ṣe ẹ jọ̀ọ́ à ń bẹ̀ yín ni. Ilẹ̀ Yorùbá kò gbọ́dọ̀ di ilẹ̀ ìgbàgbé tó bá bàjẹ́ látòrí wa ìran àwọn alálẹ̀ ò ní dáríjì wa o ìran àwọn ọmọ wa ò ní dáríjì wa torí ó lè di lọ́la káwọn òyìnbó nípa àwọn ò fẹ́ dúdú nílùú àwọn mọ́ pé kí wọ́n máa lọ níbo lẹ fẹ́ yà sí tàlà fẹ́ fojú jọ àmọ́ wá bẹ̀rẹ̀ sí ní sá lọ sí Benin sá lọ Togo a máa lọ máa ṣàtìpó ń bẹ̀ ṣùgbọ́n kó tó di àsìkò yìí la ṣe ń pariwo wípé ẹ jẹ́ ká dìde o. The Prince Ọmọyẹni Tajudeen wọ́n ní Ọlọ́run ti sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn kan la ojú sílẹ̀ ṣùgbọ́n wọn kò fi ríran etí wọn là sílẹ̀ ṣùgbọ́n wọn kò fi gbọ́ràn ìran àwọn ọmọ Yorùbá ọ̀tá Yorùbá nìyẹn. Taofik Ẹ̀kínì ẹjọ́ gbogbo ẹ̀yin alọ́wọ́lódù ọmọ ilẹ̀ Yorùbá ẹjọ́ a fi Olódùmarè bẹ̀yín ẹ má jẹ́ kí ogun kó ilẹ̀ Yorùbá ẹjọ́ a fi ọlálẹ̀ ilẹ̀ Yorùbá bẹ̀yín ẹ jọ̀wọ́ Odùduwà gbà wá o láṣẹ Ìdùmarè. Bámidélé Wàsíù ẹ ṣeun púpọ̀.
Bánkọ́lé Fatima Ẹniọlá, Sídíkẹ́tù Ògúndọ́là, wọ́n rí tiwa gbà lágbára Ọlọ́run, wọn ní rí tiwa gbà lágbára Ọlọ́run, wọ́n ní ilẹ̀ tiwa ni wọn ò ní rí gbà. Taofik Yekini olóòtú, ojú ti àwọn olówó ilẹ̀ Yorùbá. Gafar Ẹniọlá, ẹ̀kú ètò. Ojú ti olówó tó kọ́ ilé tí ilẹ̀ ṣẹ́kù, ojú ti ọlọ́lá tó sebẹ̀ tí kò lè jẹ́ tán nínú abọ́ kó jẹ́ tàwotàwo, ojú mà ti ọlọ́rọ̀ tí kò lè jódidi màálù kan tán lẹ́ẹ̀kan ṣoṣo, ojú ti ọba láyé tí ò lè sun gbogbo ìlú tó wà ní ilé tó wà ní ìlú ẹ̀ tán lọ́jọ́ kan ṣoṣo, ojú ti ẹni tó ní bàtà mẹ́fà tí ò lè wọ mẹ́fẹ̀ẹ̀fà lẹ́ẹ̀kan ṣoṣo, ojú ti olówó tó ní mọ́tò méjì tí ò lè jókòó sínú ẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo. Kí wá la wá ń wálé ayé mọ́yà fún? Nígbà tí wọ́n bá kó ìran yín lẹ́rú, tí wọ́n á bẹ̀rẹ̀ sí ní pa yín nípa ẹ̀sìn, ó máa wá kubi tẹ́ ẹ máa wá gbégbà, ó máa kubi tẹ́ ẹ máa gbégbà o. Ó ń bọ̀ àwọn là ń dẹ̀dẹ̀ ánìrè jù báyìí lọ lónìí, ẹ̀yin èèyàn wa, ánìrè jù báyìí lọ. Ẹ ká tún kúrò lórí ètò, ká tún bẹ̀rẹ̀ tẹ̀síwájú lórí ètò ìlú, iṣẹ́ ìlú, ibi tá a bá dé tẹ́lẹ̀ odò wa bá ní pé tọ́ òun dé, ká ṣàwí nípa tiwa wípé mo ṣeun tí mo lè ṣe o. Àbọ̀rọ̀ là ń sọ fọmọlúwàbí o, tó bá dénú ẹ̀ adòdìdì. Àbọ̀rọ̀ ò ní à ń sọ fún ọmọlúwàbí, tó bá dénú ẹ̀ adòdìdì. Ẹ jẹ́ ká pe àrò àti ọ̀dọ̀fínú wa, ká sùn oorun mẹ́ta tí ọmọlúwàbí ń sùn, ká wò wípé ìgbésẹ̀ wo ló tún kàn, ká wò wípé kí ni ohun tí mo lè ṣe. Ó ní kí ni kí a ṣe fún arábìnrin wa tí kò lọ́mú, kí ni kí a ṣe fúnlẹ̀ Yorùbá tí kò ní agbára. Ìrákùnrin tí mo na fọ́tò ẹ̀ sí ojú agbágbé lánàá, mo sì fún un ní ìgbà díẹ̀ sí i, dárúkọ ohun tó ṣe fún ìran Yorùbá, màá gbé sí orí atẹ́gùn, màá wá dárúkọ ẹ̀, máa fi tì í lẹ́yìn. Agbára tó sọ pé òun ní, ìlérí tó ń lé kiri, a máa wo nǹkan tó máa wá ṣe. Gbogbo ẹnikẹ́ni tó bá ní ilẹ̀ Yorùbá yìí wípé àsìkò tá a wà yìí tí gbogbo wa ń jà fitafita, a máa fi àsìkò wa sílẹ̀, a máa fi owó wa sílẹ̀, a máa inconvenient family wa, a máa mú ìgbésí ayé tiwa, ayé wa máa fi lélẹ̀ torí a ti fi life wa lẹ̀ already. tí wọ́n á ní wípé àsìkò yìí gangan làwọn fẹ́ máa re wá jẹ, wípé wọn ò wá ní ṣe iṣẹ́ tó yẹ kí a ṣe láti fi gbálẹ̀ Yorùbá, tó jẹ́ wípé wọ́n fa owó aago sẹ́yìn pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè. Àwọn màláìkà àti àwọn àlùjọ̀nú tó ní wákàtí yìí, wọ́n á dojú ìjà kọ wọn ni. Wọ́n ní ọ̀bọ ò kí ń jèrè lẹ́yìn ọkọ̀, irú wọn ò ní jèrè láéláé. Bó jẹ́ àwọn olórí wa àbí ẹnikẹ́ni tó pèrè ẹ̀ lọ́mọ Yorùbá tó jẹ́ ọ̀tá Yorùbá ni wọ́n, tó jẹ́ pé ìyà tó ń jẹ wá nílẹ̀ yìí, tó ń jẹ àwọn ọmọ wa nílẹ̀ Yorùbá yìí, ìyà tó ń jẹ ilẹ̀ wa yìí, tí wọ́n lajú wọn sílẹ̀ báyìí tí wọ́n rí i. Torí Yorùbá ní olójú òní lajú ẹ̀ sílẹ̀ kí tàlùbọ̀ ó kó sí i. Ṣùgbọ́n tí wọ́n lajú wọn sílẹ̀ tó ní kí gbogbo kíní máa ṣẹlẹ̀ sí wa torí wọ́n fẹ́ dé ipò, àbí torí pé owó tí wọ́n fẹ́ ní, àbí torí pé wọn ò fẹ́ kú nílẹ̀ Yorùbá, tí wọ́n sọ pé kò sẹ́yìn tó kàn wọ́n o, torí pé àwọn ọmọ wọn ò sí ní Yorùbá. Mo ní ọ̀bọ ò kí ń jèrè lẹ́yìn ọkọ̀, wọn ò bá àwẹ̀ orí wọn ní igba nínú igba ó lé kan, kán wọnú ẹgbẹ́ ẹgbàágbèje ẹgbẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba, wọn ò ní jèrè tọmọtọmọ, wọn ò ní jèrè o. Ọ̀bọ ò kí ń jèrè lẹ́yìn ọkọ̀, òfò báyìí ló máa ń gbẹ̀yìn ọjà, bẹ́ẹ̀ ni òfò báyìí ló máa gbẹ̀yìn ìgbésí ayé wọn. Àyàfi tó bá jẹ́ pé ìyà tó ń jẹ wá nílẹ̀ Yorùbá yìí ó tọ́ sí wa, àyàfi tí wọn ò bá rí tàbí tí wọn ò bá gbọ́, ṣùgbọ́n wọ́n kúkú gbọ́. Táwọn bá gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ká ní ojú wọn ti fọ́ wọn rí nǹkan tó ń ṣẹlẹ̀ lé èyí táwọn sọ lórí social media ńkọ́, táwọn gbé sójú agbágbé, táwọn dẹ̀ ń fìdí ẹ̀ múlẹ̀ ńkọ́. Wọn ò rí àbí pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba. Tó bá kù dẹ̀dẹ̀ kó wọnú sàárè, wọ́n á ti ka àbámọ̀ bọnú gbẹ̀yìn ni. Bẹ́ẹ̀ ni wọ́n á ti ka àbámọ̀ báyìí, wọ́n á ti bọnú gbẹ̀yìn wọnú sàárè. Ilé ayé wọn wá polúkúrú muṣu lójú ayé wọn, ẹ̀yìn wọn wá bàjẹ́ lẹ́yìn wọn.
gbogbo tí wọ́n bá fẹ́ wọ àárọ̀ wọn kójọ wọ́n á fi ọ̀sán tó bá di ọ̀sán báyìí wọ́n á pọ́gbẹ́ wọ́n á fi ẹsẹ̀ wọ́n á fi túká ni. àtẹni tó ń gbọ̀nà ìbùrú wípé sẹ́kínì yóò ní bọ́ sí àtàwọn tó ń gbọ̀nà ìbùrú pé kíní iṣẹ́ mi gbọ́dọ̀ fi make owó at the expense of àwọn tí wọ́n ń ṣiṣẹ́ nínú atẹ́gùn nínú òtútù tí wọ́n ń gbé owó sílẹ̀ wípé ẹgbà kó lè da torí mi lè gbójú mi síta ẹgbà kó lè da torí mi ò sí ń bẹ̀ ṣùgbọ́n èyí tí ẹ wà ń bẹ̀ kẹ́ ẹ máa ṣe táwa lu advantage wọn táwa náà wàá fẹ́ fi satisfy ara wa ẹ wò ó dáa ẹ yé yan wa ẹ ṣeun púpọ̀ yá wa wọ́n ní rédèrèdè ló ń gbẹ̀yìn eré òṣùpá rédèrèdè ló máa gbẹ̀yìn wọn ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká máa lọ lónìí ẹ jẹ́ ká máa lọ tó bá di ọ̀la a máa pàdé lórí ètò yìí ṣùgbọ́n kó tó di ọ̀la ńkọ́ ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká sunrun mẹ́ta tí ọmọlúwàbí ń sùn ẹ jẹ́ ká sunrun mẹ́ta tí ọmọlúwàbí ń sùn for the last time ẹ jẹ́ ká sunrun mẹ́ta tí ọmọlúwàbí ń sùn ká pe àrò àti ọ̀dọ̀fínú wa jà nílẹ̀ Yorùbá ó dàárọ̀. Orílẹ̀-èdè mi á dúró torí ìyà yìí ti pọ̀jù. Odùduwà Republic á dúró, òmìnira á dé. Orílẹ̀-èdè mi á dúró torí ìyà yìí ti pọ̀jù. Odùduwà Republic á dúró, òmìnira á dé. Òmìnira dé o, ìyà yìí ti pọ̀jù fún wa. Orílẹ̀-èdè mi á dúró, òmìnira á dé. Orílẹ̀-èdè mi á dúró torí ìyà yìí ti pọ̀jù. Odùduwà Republic á dúró, òmìnira á dé. Ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ gbogbo ọmọ Yorùbá kó lè ṣe iṣẹ́. Odùduwà ó dúró, Àmọ̀tẹ́kùn fìdí múlẹ̀. Ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ gbogbo ọmọ Yorùbá kó lè ṣe iṣẹ́. Odùduwà ó dúró, Àmọ̀tẹ́kùn fìdí múlẹ̀. Orílẹ̀-èdè mi á dúró torí ìyà yìí ti pọ̀jù. Odùduwà Republic á dúró, òmìnira á dé. Torí mi lọ́wọ́ lọ́lọ́kùn ọdún o, ọjọ́ kan ló ń tán bá. Ìyà tó jọmọ fọjọ́ pípẹ́ bí ọ̀pọ̀ ọmọ aṣíwà lẹ́yìn ọmọ. Orílẹ̀-èdè mi á dúró torí ìyà yìí ti pọ̀jù. Odùduwà Republic á dúró.